Il y a le fond. Il va les tester, il va voir les dames. Au-delà, Papa, you have done so well, sir. Honestly, you have done so well. Mo sọ ọmọ kẹ́mi kórè nígbà tí mo dé gbà. Mo ní kò sí ọmọ tó tara Papa jáde, including Tọ́pẹ́ Àlàbí. Including Tọ́pẹ́ Àlàbí. Lórí Òṣòdì Òkè ló gbé gbogbo wa jáde. Mo ní kò sí ọmọ tó. Àlàbá onílé sí àǹkó. Mo ní kò sí. Abẹ́rẹ́ àlàjá. Mo ní kò sí ọmọ tó tara Papa jáde tí ò ṣòro. Papa ẹ ti ń ṣoríire bọ̀, ẹ túbọ̀ máa ṣoríire dáadáa. Bá a ṣe jókòó sí bílé mi tó bá tún lọ́dún tó pọ̀ lágbára Ọlọ́run àtúpọ̀ ní báyìí. Ìyáwó ti sọ fún mi kan níbi. Ó ní ìbẹ̀rẹ̀ ọ̀la òun, ó ní láti gbà tó ti kó òun kiri. Wọ́n á rántí ìgbà tí bàbá máa ń ṣe fíò. Ọmọ lè ṣe fíìmù gbà ẹ̀kọ́ ọmọ ìpele wá sí. Bí ò bá sọ wọn kéré ní kékeré wọn máa wá ọmọ ìpele sí ṣáàbì. Papa ẹ ti ń kọ́ ọjọ́ lágbára Ọlọ́run ẹ̀mí kó kú àjọ. Bẹ́ẹ̀ ṣe ní gbogbo àjọ tí wọ́n ń dùn táàrin ẹ̀rìn bá ṣe ní nínú wá dùn wá nídìí láti sọ̀rọ̀ lágbára Ọlọ́run. Àkókò rẹ̀ sọ. Ilé wọn tó máa sọ. Ẹja dúpẹ́ fọ́nà ọba. Ẹja dúpẹ́ fọ́nà ọba. Ẹja dúpẹ́ fọ́nà ọba. Wọ́n ní ẹrú tí ò sí ní òdòdó sí. Ẹrú tí ò sí òdòdó sí. Ẹjẹ́ tí ò ní torí ọ̀la. Ìtura pàṣẹ lọ́gbà yìí. It's a big blessing. Fáwọn àtàrà náà kó àwọn olóògbòjọ aláàkọ́bọ̀ṣẹ́ jọ ẹ̀jẹ̀ àṣẹ dáadáa. Ètò ìgbà tó bá ṣe ló máa gbà. Ayé ẹ̀fọ́ wa. Ìtura pàṣẹ lọ́gbà yìí. Ọlọ́run lọ́jọ́ òní. Máa jẹ́ kójú báyìí lọ. Ibi tí wọ́n rò pé orí wà, wọ́n á rí bẹ̀. Ibi tí wọ́n fọ́kọ̀ orí sí, wọ́n á rí bẹ̀. Àgbọ̀ ìtẹ́sílẹ̀ ni ó bì ní o. Torí ẹ tí wàá ṣe àwẹ̀ síta. Ẹ jẹ́ kí mo ní ìdúró níbi ọmọ sẹ́mi. Ẹ jẹ́ kí mo kọ́ ọmọ sẹ́mi. Bọ̀ ní orúkọ mi àti pẹ̀lẹ́gẹ́ mi, mo fi ọwọ́ báyà. Anytime, any day, any moment, any hour, anytime, we are good. But you know, I'm sent. Thank you for having me. Thank you. Okay. Did not. Kò fẹ́ kó ṣì ju bàbá lọ. Bá lọ wà ní iṣẹ́ fún bàbá tìbẹ̀tìbẹ̀ láyé ìgbà. Òun náà wọ̀ wọ́n yẹn lọ. Kólórí rẹ̀ kó pàtàkì ọkọ̀ náà. Kólórí rẹ̀ kó pàtàkì ọkọ̀ náà. Kólórí rẹ̀ kó pàtàkì ọkọ̀ náà. Kódà àdúgbò fọlọ́. Àdúgbò fọlọ́. Àdúgbò fọlọ́. Àdúgbò fọlọ́. Gbogbo nǹkan láyé yìí Ọlọ́run ti kọ ọ̀rẹ́ ẹgbẹ́ ìta. Nígbà yóò wọ́n pé èmi bọ̀ á mo ṣe gbọ́ láàárọ̀ ìkọ́ nígbà kíláàsì wo ọmọ tó bẹ̀rẹ̀ lónìí pé máa dé ìbára. Torí pé ní ìgbà tí olùkọ́ fún àwọn ìbára ìgbà dúpẹ́ fọlọ́ lọ́dọ̀ tó ní. Gbogbo ọmọ ẹgbẹ́ bó ṣe máa rí lè tó bá jẹ́ pàpà ẹgbẹ́ bó ṣe máa rí lè bàbá ti fálẹ̀ mọ̀ sí láàyè lọ nígbà yẹn. Bàbá ti lọ sílé babaláwo nígbà yẹn. Bọ̀dá dúpẹ́ fọlọ́ tó ṣe ṣọ̀rọ̀ wa. Mo dẹ̀ bá bàbá wa tó máa lórí gbogbo yìí. Bàbá Sunday Soyinka ló bá wọn dúpẹ́ fọlọ́ àti gbogbo àwọn ètò tó jáde lára wọn. Torí gbogbo yìí sí nígbà yẹn tí ẹ ṣojú tèmi àwọn máa sáàpò lé a máa lọ sí fẹ́ẹ́ ṣe fíìmù ni torí bí àwọn máa lórúkọ àwọn èèyàn ṣe fíìmù gidi tó ń jáde ayé ń gbà ní gbogbo náà yẹn. Ibùdó ọ̀rẹ́ mi tí mo mú wá sẹ́kọ̀ọ́ tó jẹ́ ìbejì mi kò tí ẹ̀ ní tẹ́ẹ̀tì bá tí bá ti kúkú ní ọjọ́ òkúbọ́lá ṣe ní lókè táwọn bá ti lọ lókè ní ká lọ ní fásitì ọjọ́ òkúbọ́lá ni mo fi mọ bàbá tọ̀ síbẹ̀ ni mo fi mọ gbogbo àwọn ọmọ kéékèèké yìí. Àwọn ọmọ kéékèèké yìí. Ní ìgbà yẹn bàbá tí mo fi mi àti ìbejì mi sọ́yẹ́ẹ̀lì. Bàbá ti rí small boy tó jẹ́ kó ló star fíìmù wáyà. Ó sì jẹ́ kó lórí burúkú òkúlé àbọ̀dù yẹn kàrà máa ṣe sáà. Tó máa ti lù àlọ́ ìlú àwọn òkèlè ìkọ̀ọ̀ká yẹn, èdè lókè là ń sọ. Àti ìmọ̀wé ni àti ìmọ̀wé wa.
ṣùgbọ́n mo bá gbogbo yìí mo bá yín dúpẹ́ ẹni pé kí tó bẹ̀rẹ̀ rọ̀ mo ní kíkà dúpẹ́ fọlọ́run ọlọ́run ṣe dáadáa fún gbogbo wa ọlọ́run ní ẹjọ́ bá jẹ ìwọ tí wo ilé náà kàn tó ló fẹ́ tó máa gbàdúrà sọ́lọ́ pé ìwọ ọlọ́run tí mo lọ ọlọ́run ní bẹ́ẹ̀ ní báyìí má fi àsìkò yìí pé ọ̀tọ̀ lórí kan máa. ọ̀tọ̀ lórí. anytime any day tó bá fẹ́ ṣe fíìmù yẹn gbogbo ọmọ tí a gbọ́ lọ́wọ́ ló kù ló sọ̀rọ̀ fọlọ́ tó pàtàkì ọ̀dọ̀ náà. bàbá yìí ẹ ṣe tí tẹ̀lé wa tẹ̀ bá wa dá sí tòlé ni ọ̀tọ̀ lórí ìgbà ọ̀tọ̀ lórí. ọ̀tọ̀ lórí ẹ̀dọ̀ ṣé ọtí ẹ wá mú ilé mi àbí bọ́ọ̀lù tó rọrọ̀ yìí ò yé mi ọ̀tọ̀ lọ ní gbogbo ẹ̀ rí ọ̀tọ̀ lórí ti padà darúgbó. Bàbá ìmọ̀ ìgbà yẹn used to be a driver nínú gbogbo èyí tó wà síbà ilé yìí èmi nìkan ní òfin lórí mi. Góòlì ìdìbò lọ tí a bá darúgbó tán àwọn máa ṣe ìsì góòlì èèyàn ti kó nìyẹn tí a bá fi darúgbó àfòfò tí a bá ti kó agóòlì àti pé tí a bá ti rẹ̀ dàgbà ojú ẹ máa ti bọ̀ ojú ìyá wa ẹ̀ṣẹ́ àdúgbò ṣe rí ẹ̀ṣẹ́ ìyá wa ló dé bọ̀. Bàbá ṣé ti máa ń sọ yìí ẹtí bá bá fi délé nìkan ló lè understand wà láì. Wà láì ní gbọ́dọ̀ bọ̀ pátá lójú yìí. Ẹ̀rọ pátá lọ́wọ́ yẹn. Ó yẹ kó kùn tó ó fi ṣẹ́ẹ̀fù. Well, we thank God today is a success. We have not started. But Papa náà bọ̀ wájú. Kéré báyìí ní ìlú tàwọn. Ta ló rántí ọ̀rọ̀ yìí? Kéré báyìí ní ìlú tàwọn. Bàbá ìbàdàn. Kéré báyìí ní ìlú tàwọn. A tún ti bẹ̀rẹ̀ náà lù ú. A tún ti bẹ̀rẹ̀ náà nìyẹn o. Orúkọ tèmi ni Moses Adéyẹmọ, Pọ́lí Mọ́síkò, Jàǹdùkà, Sílá, Kókì, Àtàkùn. Ìrọ̀sí, Tòhárọ̀sí, Kòyìnà. Alẹ́ máa gbé àti mi lákàyẹrẹ kúkẹ́ àti àṣìkárí. Thank you. Iṣẹ́ ìyanu sì ń lọ lọ́wọ́ ẹ̀kọ́ ìtumọ̀ iṣẹ́ ìyanu tá a bá wà ní pàtí àwọn èèyàn máa gbé ọwọ́ sẹ́nu báyìí wọ́n máa gbọ́wọ́ sẹ́nu òun náà ń pè ní iṣẹ́ ìyanu ẹjọ́ ẹ bá mi pa àtẹ́wọ́ fún àpọ̀ dáadáa gbogbo wa ìlú bàjẹ́ o ẹjọ́ ẹ má dúró o Kóredé fíìmù ìwọ̀nba ni mo lè sọ lórí tí mo mọ̀ lè sọ ni pé kárátà bàbá gbogbo alamọ kárátà bàbá kò ní kú sójú ọ̀nà ní wájú bàbá kò ní kú sí ojú ọ̀nà courage yìí mo láìpẹ́ bàbá it is well with you. Ìyí máa kàtà máa yọ ọ́ àtàkàtà mọ́tò wá bàjẹ́ sílẹ̀ kò sí nọ́mbọ̀ làkò pápá ẹ̀jẹ̀ àlọ́ ta mọ́tò yìí ọmọ ìyá
lè ta mọ́tò yìí ibẹ̀ ní mọ́tò máa wà bàbá ò ní ta nǹkan yẹn kọ́lé ìjìyà ló pé dúró àwọn èèyàn kan á ní kí ìṣe pé bàbá ní ọkàn ọlọ́run á yẹ ká ti wọ́n ṣàwátì yes I'm very sure ní condition yẹn ẹni a wà ní Òṣogbo àgbà odidi hòtẹ́ẹ̀ kanlẹ̀ heritage hotel àgbà kanlẹ̀ báyìí ọjọ́ kan tó wá wà tẹ́ni ò wá rí ọkọ̀ bíṣẹ́ mu ẹlòmíì àti kókòso bàbá ẹ bá mi pa àtẹ́wọ́ fún bàbá. bọ́lá ẹ̀gbọ́n mi a wà ní Òṣogbo àgbà gbogbo odidi hòtẹ́ẹ̀ kanlẹ̀ hòtẹ́ẹ̀ méjì àtúntò riverside àwọn èèyàn gbogbo artist ló pé sí Òṣogbo tí gbogbo wọn bá tó ń bá àbá ṣiṣẹ́ ó tún wá di ọjọ́ kan ẹni yẹn òtún wá ní kọ́pọ̀ lọ́wọ́ tó lè fi jẹun ẹni yẹn dẹ̀sí tún wà lórí ẹ bá mi pàtẹ́wọ́ fún bàbá sẹ̀ àti nǹkan tí ó bí àti nǹkan tí kò ní nínú kan yín wọ́n ti dídìlé láti ní lọ ẹ jọ gẹ́gẹ́ bí kọ́rẹ́jì tí àwọn kúlẹ̀ àfọ̀d ní àti Kẹ́mi Kóredé Túndé Dixon tó fi tẹ tí ìjókòó ìtòfi wáyé lè ní ìsìn mo fẹ́ sọ kankan Kóredé bíi ìfẹ́ la fi wá ó dẹ̀ bọ́ọ̀lù wa ìfọwọ́ wáyà mi lẹ́nu o gbogbo àwọn ènìyàn ká wá pè gbogbo wọn náà kí ìsí àìdíà ó wáyà mi lẹ́nu pé so àwọn èèyàn lè kí ìsí àìdíà yìí that is the love is still there bàbá ti gbà ó bàbá ní pé wọ́n sọ̀rọ̀ wọ́n máa sọ ọ̀kan tó kọ̀ o bọ̀dì mọ́mọ́ ni mo fẹ́ jẹ́ kí àjọ wọlé mi ta ló mọ̀ bóyá ìfẹ́ tí àjọ ń ṣe yẹn òun gbọ́ngàn òun ló jẹ́ kí iṣẹ́ wa kó máa lọ síwájú mo wá fẹ́ lé ní ìsìn àfọ̀dà. mo wá fẹ́ lé ní ìsìn torí àwọn èèyàn ti sọ àìdíà ẹ má bínú this is the big point ẹ má bínú mo fẹ́ rí ẹ. ìyá wa rọ́ọ̀kì aṣojú please come. Kẹ́mi Kóredé please come. Please come. Gbogbo ẹni tó kú náà ní gbogbo ẹ̀rọ bọ̀t ẹ jẹ́ kí n sọ ọmọdé mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí yóò di ọwọ́ yìí o Kóredé please ìkójọpọ̀ yìí àkólé ní lágbára lọ́wọ́ gbogbo alábàáṣáyé pẹ́ o àní tó fẹ́ eré o bí a ṣe celebrate bàbá lè ní pàpá lè ní wọ́n máa celebrate àwa náà ọmọ bá fẹ́ bí ẹ on stage please come on stage. Mushi, okay, drop in America. Drop in Mushi, America. Okay. Ẹjọ́ mo fẹ́ jẹ́ kájọ ọmọ kankan nígbà tí a wà ní number one. Tí wọ́n bá fẹ́ release iṣẹ́ ní Jùmọ̀tà, tí ẹlòmíì bá gbọ́ pé wọ́n fẹ́ release iṣẹ́ wa, ó máa sá kúrò lórí list yẹn. Ayé mo fẹ́ jẹ́ kí. Highwaves sọ fún mi, ó sọ highwaves. Put me anywhere. You know say I no dey too fear. No be say I no dey fear at all. To me, I no dey too fear. Put me anywhere. I was very busy films and journey. Only for this. Marry this in the next few days. Marry this in the next few days. Marry this. That was the statement he made. Put me anywhere. Ẹ jọ torí Ọlọ́run Kóredé views yẹn mo mọ̀ pé nínú gbogbo wa afẹ́kó stand padà but anything bí Kóredé views bàbá mi ń ṣe ara wa ẹ̀jẹ̀ ká mú kúrò nọ́mbà wa àbúrò.